fún gbogbo ìwọ tó wà nínú ìṣòro àmúbọ̀ọ́re bóyá ní àwùjọ nísìnyí ó mọṣẹ́ dáadáa o kọ́ wá pè é ṣiṣẹ́ yẹn ogun ni sáré mọ́ ọ̀bọ̀n tí wàá lò ti dé àdúgbò tó já sí pé òwò aláǹtakùn ń ta díẹ̀ lójú ó ṣiṣẹ́ fún un ìwọ tó já sí wípé àlákàlà ni ní gbogbo ìgbà ó kápá ẹ̀ tó ti yé báyìí nísìn ó tún wá ṣiṣẹ́ ìyọnu iṣẹ́ yìí dáa gan ó dáa gan ó máa ń já gbogbo ìdè burúkú tó wà lára ó dẹ̀ máa ń ṣiṣẹ́ ìṣẹ́gun á tún wá ṣiṣẹ́ káwọn ọmọ aráyé kí wọ́n nífẹ̀ẹ́ yàn bá mi wá èpo ọ̀bọ̀ bá mi wá iyọ̀ wá bá mi wá eérú ojú àrò mẹ́tẹ̀ẹ̀ta tí wàá wá ní epo ọ̀bọ̀ yẹn kí wọ́n gún kó kúnná bíi lẹ́bú kó wá jọ eérú ojú àrò yẹn náà tó bá jẹ́ pé ó tutù gbìyànjú kó sá kó gbẹ ṣùgbọ́n tó bá rí gbígbẹ yẹn ló dáa jù kí wọ́n kú o náà iyọ̀ ìsebẹ̀ tá a fi ń sebẹ̀ yẹn náà ni o mọ́ náà kí gbogbo ẹ wá jẹ́ dèdè sáìsì kan náà eérú iyọ̀ tó ti yé báyìí àti epo ọ̀bọ̀ yẹn kó jẹ́ content kan náà tó bá jẹ́ pé kọ́ọ̀pù ló fẹ́ lò kó jẹ́ ẹ̀kún kọ́ọ̀pù kọ̀ọ̀kan kó jẹ́ the same size kẹ́ ẹ wá da mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ẹ lè gún pọ̀ ẹ dẹ̀ lè fọwọ́ rò pọ̀ báwo la ti wá lo iṣẹ́ yìí gbogbo wọn tó fẹ́ lo iṣẹ́ yìí tó dẹ̀ fẹ́ rí gbàdúrà lórí ẹ̀ má gbàgbé o bá mi tẹ like kó dẹ̀ share ẹ̀fẹ́ lómi kó dẹ̀ tó follow mi nítorí àwọn àǹfààní mi tó o bá bó o ṣe tí mo sọ yìí náà bó o bá lò á jẹ́ fún ẹ pẹ̀lú àṣẹ lọ́dọọdọ torí mo fílẹ̀ láti inú wá ni ṣùgbọ́n gbìyànjú kó o share ẹ̀fẹ́ lómi náà kó lè wúlò fún wọn tó bá share ẹ̀fẹ́ lómi náà bá jẹ́ àǹfààní ẹ̀yẹn bí wọn náà ti ń dúpẹ́ yẹn kẹ́lómi náà mọ̀ dúpẹ́ kájọ mọ́ gbalada eérú iyọ̀ àti epo ọ̀bọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ti lọ ó ti kúnná ó ti jẹ́ sáìsì kan náà wá dà pọ̀ àbí kò rò pọ̀ bí mo ti sọ báwo la ti wá lò tó bá ti di ní alẹ́ tó fẹ́ sùn gbé omi léná omi gbóná ó gbóná dáadáa jẹ́ kó omi yẹn ìtì dáadáa wá da omi tó ìtì yẹn dá sínú ike ìwẹ̀ tó fẹ́ fi wẹ̀ ní tó wá bù yìí tó bá jẹ́ pé keragolis ló lò ọmọ ìdérí keragolis yẹn tó ti yé mẹ́ta ẹ ti tó gbọ́n wọn dérí keragolis yẹn mẹ́ta dá síbẹ̀ nígbẹ́rẹ́ fún bó ṣe gbẹ yẹn dá sínú omi gbóná tó ìtì dáadáa yẹn kó wá fi kọ́kọ́ rò pọ̀ kí gbogbo ẹ kó yọ mọ́ra wọn kó yẹ ṣe wá bu omi tó fẹ́ fi wẹ̀ bu omi mísì omi ìwẹ̀ omi tó dá sẹ́yìn sí yẹn bu omi mísì ẹ̀ ó ṣe lè dé tó lè bára lọ kó mọ́ gbóná ju tó bu ẹ lára ọ̀bọ̀ tìjẹ́ kó ra lọ́wọ́rọ́ débi pé tó bá ń dà sára wàá máa mọ feeling yes níwọ̀nba tó ti yé báyìí nísìnyí iṣẹ́ yìí ó máa ń já gbogbo ìdè burúkú kúrò lára gbogbo ogun wọn aláǹtakùn ta díẹ̀ lójú ṣàtúmọ́débì kan tí bá fẹ́ lọ gbaṣẹ́ wọn kì í fóun wọn fẹ́ lòmíì gbogbo nǹkan yẹn máa dìtàn dẹnu tún máa fa gbogbo àwọn tó kọ́ sọ́yẹ̀ tó ti pè é ti pé àbí tẹ́ ti jọ ní misunderstanding gbogbo wọn máa padà wálé because gbogbo àwọn ègún burúkú àbí àwọn burúkú tó wà lára yẹn abẹ́ fa gbogbo ẹ̀tú á fàjà tegbòtegbò iṣẹ́ yìí ó lè mọ̀ wọ́n pé ṣé nǹkan mẹ́rẹ̀ẹ̀ta yìí bọ́ ti bó ṣe kéré tó yẹn atakò ìyọ́dún mo rántí ọyẹ́ yìí náà ni mo fún yàn kan níṣẹ́ yẹn bàtẹ́ni yẹn máa padà dé báyìí ó dé ti àwọn gift oríṣiríṣi ni tó sáfù wá dúpẹ́ ni tó ti yé kéré yóò sọ̀rọ̀ ẹnu tí ọ̀rọ̀ tó bá ẹlòmíì wá ọmọ dẹ̀jà mi ò ní ọmọ dẹ̀jà bọ̀ tó bá gbìyànjú eléyìí mo mọ̀ pé wàá pè àbí kó wá sọ́dà conversation pé wá sọ pé iṣẹ́ wà lára iṣẹ́ yìí lọ wo testimony àwọn èèyàn lórí iṣẹ́ tí mo ní òun sábà tí ò bá ti ní fúnyàn mi ní fúnyàn ni tí bá fẹ́ fúnyàn tó bá ti dé mi máa fún ẹ eléyìí tó o bá kí n try iṣẹ́ mi tẹ́lẹ̀ lọ try eléyìí tí mo fún ẹ yìí kó o wá dúpẹ́ lọ́dà comment section yìí tó ti yé báyìí nísìn so tó bá ti bọ́ sí dèédé tó fẹ́ fi wẹ̀ yẹn tó yé torí pé ó kọ̀ máa di ọ lára díẹ̀ wá fi wẹ̀ látòkè délẹ̀ tó ti yé gbogbo ẹbí lè lò ó ẹ lè gbé sílé kẹ́ ẹ ṣe sílé sínú kí ńláńlá tó yẹ tí wọ́n bá wẹ̀ tiẹ̀ tán káwọn náà tún lò ó kí ọkọ lò kí gbogbo àjọ nígbé ọ̀rùn kájọ wà lálàáfíà kí ayé wa já sí ọ̀rùn ká mọ́ fi ìnira lu ayé ní tá à ń sáré kọ́ lọ́mọ́ sí àṣìbẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa mùjáràbù wa ó sì ń ta wìtìwìtì gbogbo àtàbámọ̀ pa ìpínlẹ̀ wọn ni wò ó almujarab tí rẹ̀ lélẹ́yìí tí rẹ̀ ní òní mo fi rẹ̀ yìí òní omi gbóná la mọ́ fi wàá ṣe bí Lipton ni tóye gbogbo fámìlì lè lò ó tóye ó ṣiṣẹ́ bí dán ni ó máa ń lé àwọn bad spirit kúrò lára so ìpara ẹ̀ ní òní bì gbogbo fámìlì lè lò ó náà tó ti yé báyìí nísìn so then tí yẹn ní tùràrí ẹ̀ ní tá a máa ń fẹ́ nínú ilé nítorí àwọn bad spirit láti fi lé wọn jáde bóyá èèyàn ń gbọ́ àwọn nǹkan tó lágbára ni àbáwọn kiri kò jó gbádùn ilé àbọ̀ orí pẹ́ẹ́mí òkùnkùn ẹjọ́ ń gbélé ní tó bá fi tùràrí ẹ̀yẹn náà ó máa lé ogun bad spirit jáde má dẹ̀ gbàgbé ìwé sàárà tàdúà fún ìtúsílẹ̀ onírànràn sàárà ló wà ń bẹ̀
àwọn sàárà bá ti ń lo sàárà bá ṣe ń lo àgbọn fún sàárà bá ṣe ń lo iyọ̀ fún sàárà àwọn nǹkan oríṣiríṣi ọlọ́run á gbàdúrà wa kò sí ní tàǹsáré ni pé kémi bọ́nu ogun kí wọn náà bọ́nu ogun kájọ gbé ayé ìrọ̀rùn tó ti yé báyìí ẹ máa retí ojúlọ́nà àwọn iṣẹ́ mẹ́ta kan tí mo fẹ́ filẹ̀ láàrin oṣù yìí kọ́lọ́n kó ṣe ẹ̀mí wa ẹ ṣáà mọ́ gbàdúrà kọ́lọ́n mọ́ ti pa wá tí a bá sì wà láyé àtẹ̀mí àti ẹ á di àǹfààní tó pọ̀ lára ara wa kọ́lọ́n kó gbàdúrà wa o.